Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rukaya Aláwìyé Bàṣírí mi. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe, they are the best. Love you. Lọ́bi dé ti dìbò, ọ̀yá tó pé nǹkan àlábẹ́, nǹkan àlábẹ́, nǹkan àlábẹ́, ngbálẹ̀, ngbálẹ̀, ngbálẹ̀ ni máa dìbò fún, ngbálẹ̀ ni máa dìbò fún, ngbálẹ̀ ni máa dùn, nǹkan àlábẹ́ ni mo fi dìbò, ngbálẹ̀ ni máa APC. Thank you. Alapini Osaa. Ire ni máa gbé fún wa o. Gbogbo ìsọ̀nà mo kí yán, mo kí bàbá wa onísọ̀nà fún ìsọ̀nà àdúrà dé apẹ́ lórí o. Agbo atọ́ àdàgbà ohun ní tó ṣe wá dàgbà wá dògbò. Chairman Báyọ̀ Ọláṣojú àrí ẹpẹpẹpẹ wá dàgbà wá dògbò. Bàbá wa Ládì Àjọmọ̀lé ibi tẹ́ fẹ́ ló máa wó sí. Sẹ́ni PVC ẹ̀nàwó sókè kí n wò ó. Gbogbo yín pátá wọn ní dìbò lẹ́yìn yín. Ifá kan ní àkúrí bàbá lórúkọ àkókò. Abòjùjù ta kókó orúkọ àparùn. Ikú tàbá kó àwọn ọ̀tá wa gbà kú. Àrùn tàbá rún àwọn ọ̀tá wa gbà rùn. Ikú wa di kú ọ̀tá. Àrùn àdàrú òdì kékeré ẹlẹ́yẹ lọ́fẹ̀ẹ́ mi wọ́n gbóso ìtẹ̀fẹ́ yẹrí yẹrí kì í jẹ́ kọ́mọdé roko ní àgbà nígbà fún òmìnira nígbà táwọn ẹlẹ́yẹ máa jà ó ní kékeré ẹlẹ́yẹ àpẹlẹyẹ gbogbo wẹ́ẹ̀ wá sí ní ilẹ̀ òní lé kí tẹ̀tẹ̀rẹ̀ kó má tẹ̀lẹ̀ kó mi má padà tẹ̀lẹ̀ kó mọ́jò kí ni bá kì í ṣe yọ̀bọ̀dì tó ìbíyọ̀ ayé ọ̀bọ̀ lọ́wọ́ ikú ayé ọ̀bọ̀ lọ́wọ́ àrùn orí pínpín ni mo gbin ẹ̀là ni mo jí lẹ́ni mo fi bá ìdá mo fi ràn wọ̀lú àjíjẹyọ̀ oògùn mo fi tapá fún apá mo ti fi tìta fún ta mo fi wá tẹ̀tẹ̀ lùwú ọmọ ló ti jẹ́ Oòduà Lalude Oòduà. àbágbọ̀n wọn yà kí sáyé odò àgbàgbọ́n wọn ò lè kọ́ ní gòkè odò àti àwọn àlejò ọmọ rẹ̀ orí bẹ́ẹ̀ òjíṣẹ́ báyìí. Àkàlàmàgbò ní ọ̀yọ́jú ẹ̀ tí wọ́n bá wọ́n sọ̀kò dànù ìsìnkú wọn ò tún ní sọ ní ilé ẹ̀dá músọ̀músọ̀ fẹ́ BC músọ̀músọ̀ fẹ́ BC ẹgbẹ́ olóríire lẹ́gbẹ́ wa Tinubu máa wọlé as president Shettima máa wà ń bẹ́ as vice Sanwó-Olú máa wà ń bẹ́ as governor Amzat máa wà ń bẹ́ as deputy ẹ pàtẹ́wọ́ f'Olódùmarè Ládì àwọlé assembly Johnson àwọlé federal representative Adébúlé àwọlé senator kò ti pé àbí ò tí ì pé APC. Pátẹ́bù ààrẹ jà pátẹ́bù o. Kọ̀fáàmù ni o. Àwọn àtijọ́kùjọ́kù àpàtìlẹ́ náà àpàtìlẹ́ lè lè àpàtìlẹ́ pàjàgbà. Lọ́fẹ̀mọ̀ ìgbòlógólógó. Ẹ wo bí ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jìnnà tó bá ti dọjọ́ ìdìbò ẹ ṣe kí ni ẹ tẹ̀sẹ̀ mú ẹ̀. Àti Ọlọ́fàmù ni o. Ladies and gentlemen, one of
our own foremost leader's wife is here. Obìnrin ti ṣe wúrẹ́rẹ́ o, obìnrin ti ṣe wúrẹ́rẹ́. Obìnrin ti ṣe wúrẹ́rẹ́ o, obìnrin ti ṣe wúrẹ́rẹ́. Wọ́n ti fún wa láàyè láti táyé ṣe. Obìnrin ti ṣe wúrẹ́rẹ́. Ọ̀rọ̀ yanjú lè fẹ́ gbọ́ látẹnu màmá wa, gírámà wa, sísá wa, ọ̀rẹ́ wa. Wọlé ẹ bá gbowó láró ẹ bá má gbowó láró a máa dìbò. Gbogbo ìyá mi dá ń dáhùn bẹ́ẹ̀ yẹn mò ń wojú yín o, owó yín wà lọ́wọ́ mi. A máa dìbò. Ìsọ̀nà a máa dìbò. APC mi ò gbọ́ ó máa torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan ó yẹ gbé aṣíwájú báyọ̀ lókè sẹ́ o. Ní ọgbà ẹ pariwo ọmọ olódòdó yan lókèrè wọ́n ń sórí lẹ́gbẹ̀ẹ́. Tó bá jẹ́ pé lóòótọ́ ta síwájú Ṣẹ̀tìmá lẹ bá wá bí, tó bá jẹ́ lóòótọ́ ti Sanwó-Olú Sanwó Èkó àtàǹsá lẹ bá wá bí. Ó yan lókèrè wọ́n ń sórí lẹ́gbẹ̀ẹ́. On the 25th. A máa di ti presidential fún aṣíwájú Bola Tinubu, inshallah, ní orúkọ Jésù. Ẹ wá wo bí o, àrèpo, alága ọlọ́ṣojú Àrẹ̀mú Adébáyọ̀ #1. Olóníkà sọ bẹ́ẹ̀ pé a máa dìbò. Ìjọba alàgbà gọ́ọ̀mẹ̀ntì bá mi Mọ̀nsúrù Adéwálé gọ́ọ̀mẹ̀ntì. Wọ́n. Calm down. Àwọn òrìṣà ti dé. Àwọn òrìṣà fẹ́ bá wa sọ̀rọ̀. APC. Tó bá jẹ́ èèyàn gíga ló pé APC ẹ̀ dáhùn. Ẹgbẹ́ wọn kúrú ìkànnì ọ̀gá. Ẹ tó tún pè wá dáhùn. APC. APC. Nigeria. Nigeria. Lagos. Ó pọ̀, ó ti lọ ọ̀nà. Èmi gbogbo ní Pọ́tẹ́bù o. Wọ́n ṣe ṣàǹsù o. Pọ́tẹ́bù lọ́ọ̀yà Kúnlé. Pọ́tẹ́bù ní kí Tàbíọ́lá. Ṣé ń gbọ́? On behalf of èmi àti Ọpẹ́yẹmí, mo wá láti sọ àwọn nǹkan tí APC ti ṣe fún wa. Ta ló mọ Pọ́tẹ́bù tẹ́lẹ̀? Kò sí. Ọlọ́run lẹ́yìn APC kò sẹ́ni tó mọ Pọ́tẹ́bù. Lẹ́yìn ìgbà tí bàbá wa Tinubu tó ṣe gómìnà, ìgbà yẹn láti jáde síta tó ti mọ̀ wá torí wọn mọ̀ àwọn mú àpamọ́ tẹ́lẹ̀ ní. Wọ́n ṣe bí pé èèyàn kan ni wá. Èèyàn tó bá fẹ́ ìtọ́ mi bí ẹ̀kọ́ náwó, ẹ̀ tó bá fẹ́ ìtọ́ mi. Ó yá ẹ̀ náwó. Ó yá mo fẹ́ rí. Mo sì wọ́n bí wà. Ẹ̀ tó bá ga tó mi bíbà, ẹ̀ tó ga tó mi. Ó sọ fún mi. Àwọn ọmọ ga kì í lọ. Mo ga kì í lọ. Ṣèbá ni mo ga kì í. Ṣé mo máa rí ìsìn? Àwọn ẹgbẹ́ yìí lọ. Mo ga kì í lọ. Tẹ bá ti rí ìgbálẹ̀. Ẹjọ́ torí Ọlọ́run, ibẹ̀ ní kẹ́ tẹ̀ sí o. Tẹ́lá ti rí ìgbálẹ̀ ní Saturday ní next week. Ibẹ̀ ní kẹ́ tẹ̀ sí ẹjọ́ torí Ọlọ́run. APC.
láyà mo fẹ́ lásìkò ìsọ̀rọ̀ calm down. Àwọn Islamic musicians wà ń bí wọ́n wà ń bí látàrọ̀ látijọ́ wà ń bí gbogbo pátápátá máa gbóhùn sókè díẹ̀ fún wa ṣùgbọ́n Akínọláyà bọ́ síta after that àwọn Islamic musicians wọ́n máa bá wa sọ̀rọ̀ ẹjọ́. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.